nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Lenso láti mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò kàn ní Lenso láti àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti tí tẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Lenso Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Lenso Light TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Bàbá Sheikh Adam ọjọ́ eré wọn tí wọ́n lò láyé 75 ni lẹ́nu lọ́lọ́ yìí àwọn awuyewuye kọ̀ọ̀kan ń lọ lórí net. Àwọn kan ń wípé bàbá Alhaji àgbà wọ́n bí Sheikh Adam lọ́mọ. Àwọn kan ní bàbá Alhaji àgbà bí Sheikh Adam fa wọ́n ní ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n ọwá ń di àròyé àwọn ọ̀wá dá sí yìí. Ẹni tí òjì á dá sí ni wípé irú ọ̀rọ̀ ni Alaimikan ní máa sọ̀rọ̀ ẹ̀. Onímọ̀ kan abẹ́ni ọlọ́làjú kan abẹ́ni ó ti jáde sáyé ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ní jáde. Tẹ́ bá wo hayatu àwọn méjèèjì bàbá Sheikh Adam dúró wájú bàbá Alhaji àgbà wọ́n ní Alhaji ò ní pé mi ọmọ àwọn ní tó ń pìtàn. Àwọn tó ní ọmọ ni wọ́n àwọn ní ṣe ẹgbọ́n tí Sheikh Adam wí. Àwọn tó ní ẹ̀gbọ́n àtàbúrò ni àwọn tó ń mú ti bàbá Alhaji àgbà tó ní Alhaji Adam àbúrò mi ni. Sheikh Adam ń wí pé bàbá mi ni. Bàbá Sheikh Jaqmal ń wí pé àbúrò mi ni. Ṣé ma pé méjèèjì náà la máa rí hujja fún wa ayyul amrayni naqus. Ìwọlá mọ́tò méjèèjì. Wa ayyamal amrayni akhasta fala udwana. Èyí tó bá wù ọ̀nù méjèèjì tó bá mú bọ́ ọlọ́mọ ní ọlọ bọ́ lábúrò ní ọlọ. Àwọn tí ń lọ lè gbé ìtàn jáde pé bàbá Alhaji àgbà wọ́n bí wọn ní 1894 àbí 1893. Gbogbo àwọn tí ń lè gbé wọn jáde màjèsí ni wọ́n ò mọ iṣẹ́ Alhaji àgbà ni iṣẹ́ wọn ju sí 105 ọdún lọ. Èjì tí wọ́n ń bù fún àwọn kéré fún ṣẹ́ wọn. Ó nídìí gbogbo èèyàn wọ́n bá máa ṣe bàbá Alhaji àgbà sọ ẹni tó rí bí wọn rí ṣáájú kún tó dé. Wọ́n sọ nú àwọn tí wọ́n ti lọ tó nírú àhásù tí wọ́n ní wọn. So àbá tó kọ́ wọn kéwú sí òtájúlẹ̀ àdábì ẹ kó ọjọ́ eré iṣẹ́ òtájúlẹ̀ àdábì ẹ kó lẹ́tà Alhaji àgbà ẹ tó kọ́ ọjọ́ eré àwọn àjìdádùn wọn ẹ kó wọn lé ẹ máa rí bí 500. Ó tún wá kù lẹ́yìn tíṣẹ́yìn wọn máa lọ ní 1000 years. Ẹnu èjì tí wọ́n lò nìkan lọ ń dààmú sí èyí tíṣẹ́ wọn fi máa lọ tó kù ń kọ́ èyí ṣe tó kó yẹn pọ̀ máa kọ́ ọmọ rí bí 2000 àbí 3000. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó rí lọ́dọ̀ Mọ̀lánà Sheikh Adam náà. Ọjọ́ eré ká fẹ́ lò lára àwọn bàbá wọn ní tí wọ́n ti ṣe òun ti kọjá ọjọ́ eré tí wọ́n lò láyé. Ọlá apá wa ò mọ àṣà Ọlọ́run láfi ń dárú àṣà ni. Ẹ wọ ọjọ́ eré tí Ànábì Muhammad lò láyé 33 years. Ànábì tí wàá kú nísìn 1448 la òun la Ànábì tí wàá kú ẹ wá wo iye ọjọ́ eré tí Ànábì ti tún lò lẹ́yìn ìgbà tó lọ rí. Èyí ń ní a fi máa sọ fún àwọn èèyàn wa nílọrin yìí wípé bàbá wa Sheikh Adam àti bàbá Alhaji àgbà ọ̀rọ̀ wọn wa in tanasa'tum fi shay'in farudduhu ila Allah. Bẹ́ẹ̀ bá ti bàbá fà lọ tá bá fà bọ̀ alábòyá ni ọ̀dà bẹ́ẹ̀ ká tún wá nǹkan mìíràn ká má tún rán yín wọn mọ́ Ọlọ́run ti ṣàánú àwọn bàbá wọn. Ó ti yé báwọn Ọlọ́run ti ṣàánú wọn. Ẹlòmíín wípé àwọn ọmọ àjọ̀rọ̀ Sheikh Adam lọ ẹnìkan sọ lórí méjì àjọ kan ó láwọn Jaqmal ní ó ní kọ́dà bẹ́ẹ̀ gbé máìkì fún
ọba yẹ pé ṣẹ́jú kan ní ó lu ọ̀rọ̀ sí Ádámù ní ọ̀sán mo ní bẹ́ẹ̀ ni ọba yẹ kí bàbá rẹ̀ náà bá tóbi ní ìdàpọ̀ bá rẹ̀ àmọ́ bàbá rẹ̀ ò tóbi òun lọ́fà tó fi jẹ́ pé n tó tóbi náà ni kó wa máa dì má Sheikh Ádámù tóbi púpọ̀ àwa tóbi lára títóbi wọn ni kọ́lọ́ǹkọ́ wa wọlé àbí Sheikh Ádámù ti tó kọ́lá bí bàbá Aláàjì àgbà náà ti tó gbogbo ń tí ń jẹ́ ọmọ markas àti tí ń jẹ́ ọmọ àdàbíyà gbogbo tí ó mú wa dáná tí ó mú iṣẹ́ àwọn bàbá òun dáná tí òfin ní ẹ̀sìsì mọ́ ọlọ́mọdé ọba wa èyí tó ti tọwọ́ wa àti sùnmùrà ẹ̀sìn sùnmùrà àti sùnmùrà èyí tó ti tọwọ́ wa rí bákan rí gẹ́gẹ́ bí mi ti máa sọ wípé wọn kálukú náà ti ń fi làákàyè rẹ̀ àti ń ṣẹ́ làákàyè yẹn wípé àwọn abúlé ti ṣe mistake níbo la ti wọlé níbo la ti ṣe dáadáa ó ti yé báwọn á sì ti yí padà àmì èyí tó dáa ni pé ká má jẹ́ kí wàhálà àti fìtínà ọmọ hùmá albadiu aslam gbogbo ẹni ọba màmá tí ń dá fìtínà nílẹ̀ ẹ̀mí àwọn bàbá òun náà ò ní jóun náà ráyè rẹ̀ lò kò sì ní jóun náà lẹ́yìn ẹjẹ́ á kú ń bẹ̀ nìkan bọ́ síbòmíì àwọn nǹkan mìíràn tó pọ̀ tá a bẹ́ rán àwọn ọ̀tá wa pọ̀ lókèrè dáadáa àwọn ọ̀tá wa pọ̀ lókèrè dáadáa kìí jẹ́ pa tí àìdá à ń gbádùn bọ̀ díẹ̀ náà ni kì í tán yẹn o ọmọ èké wọn kú lára yẹn àmọ́ kìí ṣe kí àwọn bàbá wọn mọ́ a ti rí di ntọ́ yẹ ká rí di a sì ti máa ru pírọ́blẹ́mù tá a padà ní lára rú ẹ̀ àti èyí tí lọ́rin ó padà ní lára ẹ̀ ọlọ́nkọ́ wọlé anabi wa Muhammad àwọn bàbá wa hasibunallah àwọn tó bí yín hillum bi adal balad Maulana Sheikh Yahya hillum bi adal balad Maulana Sheikh Ádámù hillum bi adal balad tẹ́nìkan ò lè pé báwo tí wọ́n rí nílọrin tí ó Yahya lórí pa ńlọrin èyí tí ò lè parẹ́ gbogbo ẹni tí ó bá máa kí jímà láyé tí ìmáàmù yàtọ̀ fún èyí tó jẹ́ tìpìlẹ̀ àjọ máa kéwu wọn àmọ́ ọkọ̀ mọ́sálásí bìkan ọwọ́ adúlé ni mímbà rí pé Allahu Akbar ara fi kọ̀ọ̀kan tó ọ bá ń kélé rí yun àdúrà ni wọ́n máa ṣe fún Maulana Sheikh Yahya wọ́n ní ìwọ ni Maulana Sheikh Ádámù ní wọ́n lẹ̀ yìí bàbá ní gbogbo bíi tí n bá dé láyé tí n bá ní Ádámù Abdullah àbí kí n fi kún pé àlè Ìlọrin lárúbáwá ọ̀ma tí ń jẹ́ àlè Ìlọrin ọ̀ma lọ́rin ṣáájú kí Sheikh Ádámù ó tó débẹ̀ kí wọ́n tó sọ fáwọn lárúbáwá nípa ọmọ àlọrin ni mí ìlú kan bẹ tí wọ́n ń pè lọrin bẹ wọ́n ti bí mi wọ́n wá rí bó ti tóbi tó láwọn lárúbáwá ní ìlú tẹ́lẹ̀ yìí ti lè jáde ajẹ́ pé lóhun tóbi ní bàbá tí wọ́n á kọ̀tàn gbogbo àwọn àfáà hàn wọ́n wípé èmi kéré àwọn tó jù mí lọ rí ẹ̀ka tán wọn ọba yẹ pé ìhun ní Sheikh Ádámù ń ṣe fún wa ńlẹ̀ yìí ọba dáa ká má fi bi san fún wa ká má fi dáadáa san ọba rẹ ni tí ń bú Sheikh Ádámù lọ́ọ̀lì bá nù lé bọ́ọ̀ bá tètè lọ́ọ̀lì bá kó kí rẹ̀ báwọn tí wọ́n bá jáde tì má pa wọn àyíhun lọ́ọ́ máa àtáàkì lọ́ọ́ máa wá bùn ẹni tí ń bú Sheikh Ádámù àbẹ́ni tí ń bú Mùdírù ọba yẹ pọ̀ ọba gbéṣẹ́ ẹ̀ lọ́rin lọ́wọ́ lóòótọ́ o tó sì fẹ́ kí lọ́rin ọ́ dàrú tó ń bẹ nínú àtúnṣe lọ́rin àwọn tí wọ́n bá ń bẹ̀rẹ̀ sí àtáàkì Sheikh Ádámù àtáàkì Mùdírù tètè jáde sí wọn kí wọ́n gan ọ́ fún wọn ní àtáàkì àwọn wà dákẹ́ wípé kí lẹ tún fẹ́ á ṣe ebi ọ̀kan lára wa ló ti fún wọn ní àtàkì èyí wọn láti mà wípé wa anta hillum bi hadha al balad assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.